fura o ìfura lóògùn àgbà ìfura làgbà ògùn pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn onílé tí ọba fura olè ó kó lẹ́rù lọ ẹ fura lètò tuntun tọ́lọ́run ọba mi gbé kalẹ̀ ní Distinct Radio tí gbogbo ayé mọ̀ sí DNC Radio ẹ̀rọ rédíò tó wà lórí ayélujára agogo 9 sí 10 alẹ́ ìyẹn ní Central Time léyìí tó já sí agogo 10 alẹ́ sí 11 ní Eastern Time lọ́jọ́jọ́ Friday tí sọjọ́ Jímọ̀ lẹ́ẹ̀mọ́ pàdé mi ọmọ yín ọ̀rẹ́ yín Olúwaṣèyí Akínwọnú Ọláyéròkun ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Olúyọ̀lé lórí ètò ẹ̀fura DNC Radio iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ẹ̀rọ agbágbé lórí ayélujára ní gíàláúyè tẹ́lẹ̀dù àgbèsí Dallas lórílẹ̀‐èdè Amẹ́ríkà ibẹ̀lẹ́ ti máa jẹ̀gbádùn ètò ẹ̀fura www.distinctradio.com lẹ́ẹ̀tì máa gbọ́ wa kétékété ẹ sì tún lè ṣàwárí DNC Radio lórí túnní app tàbí kẹ́ ẹ pè nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 857-232-0137 DNC Radio lẹ́jà síhun tẹ́ ẹ bá sì fẹ́ bá wa dá ṣètò ẹ̀fura 817-717-5685 lẹ́ẹ̀fi tẹ̀ wá láago ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti ìṣẹ̀lẹ̀ tó yẹ kó máa dáàmú òfura sí láàmú yiri rẹ̀ wò tá a máa kọ́ra wa lọ́gbọ́n gbára wa níyànjú tá a sì máa síra wa létí lórí ètò ẹ̀fura ntí ń sọ sẹ́ ò tó nǹkan o àfi ká yá afura ni tọ́lá bá wá ń lùlù ọ̀la fún ni ó yẹ ká máa jọra jójàgé ní yòdò torí ìbá méjì kọ́ ilẹ̀ gbígbé a máa yọ ọ̀yàn ṣẹ̀kẹ̀rẹ̀ ní borí ìlú tá a bá kéré jọ agogo ní borí wọn ìjọ àbá gbèsè kẹrin mi dè wọ̀lú tẹ̀rù tọmọ ní bá níjó ẹ fura o ayé mọ̀mọ́ gbẹ́gẹ́ o ẹ kú ojú lọ́nà.